a máa kú dédé àsìkò yìí a kú kó lè dá lágbára Ọlọ́run àlùbáríkà tó pọ̀ yóò wọṣẹ́ ẹ̀kọ́ wa o àmín. Ìròyìn fẹ́lifẹ́li rèé ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ Ẹtì ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́rọ̀ ìyàwó lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan nínú àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà tuntun Asediboyan Owo ló ti sọ di mímọ̀ o. Godwin Oga tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin tí wọ́n ṣẹ̀ dìbò yàn láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party ló ní inú òun dùn ayọ̀ òun kún o láti mọ̀ wípé lótìtọ́ àti lódodo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tó ní ọgbọ́n ìmọ̀ ohun òye tó sì ní ọpọlọ pípé láti darí orílẹ̀-èdè Nàìjíríà ni. Ó ní òun ò mọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ àti àwọn ohun tí ò tọ́ tó jẹ́ àwọn àlẹ̀mọ́lé ni wọ́n ti lẹ̀ mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lára, èyí tó fà á kí àwọn ẹlòmíràn kí wọ́n máa fojú mìíràn wo ààrẹ òun gẹ́gẹ́ bí ẹni tí ò tó láti darí orílẹ̀-èdè Nàìjíríà. Godwin Oga eléyìí tó wà láti ìpínlẹ̀ Abia èyí tí wọ́n dìbò yàn láti ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílé ààrẹ èyí tó wà lábẹ́ àpáta agbára nílùú Àbújá lẹ́yìn ìpàdé ọ̀hún èyí tí gbogbo àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá èyí tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ tí àwọn akọ̀ròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn aṣòfin ọ̀hún lẹ́nu lẹ́yìn ìpàdé náà. Níbẹ̀ ni Godwin Oga ló ti sọ di mímọ̀, ó ní bá àbá nípa lọ́tọ̀ọ̀ra wa jẹ, ó ní lótìtọ́ àti lódodo ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣẹ̀ dìbò yan ààrẹ eléyìí tí ó mú ìlọsíwájú ohun ìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n, ọ̀rọ̀ olóye àti ọ̀rọ̀ onílàákàyè èyí tó ń jáde lẹ́nu ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi hàn wípé ẹni tó ní ọgbọ́n ìmọ̀ òye láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni. Ó ní ayọ̀ òun kún o láti sọ fún àwọn orílẹ̀-èdè yìí wípé wọn ò sọ ìbò wọn nù rárá gẹ́gẹ́ bí wọ́n ṣe dìbò fún Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní ó kéré tán àwọn ọ̀gá tó jẹ́ kí wọ́n jẹ́ olùdarí àti olùṣàkóso àti olùyẹ̀wò nínú ìdánwò WAEC èyí aláṣekágbá ti ilé-ẹ̀kọ́ girama èyí tó wáyé lọ́wọ́ báyìí ló jẹ́ wípé àwọn ènìyàn rere ọ̀hún ló farahàn bí ènìyàn rere ṣùgbọ́n ẹni ibi ni wọ́n èyí tí àjọ tó ń ṣe kò kárí èsì ìdánwò aláṣekágbá ti ilé-ẹ̀kọ́ girama tá a mọ̀ sí WAEC èyí tí wọ́n kéde rẹ̀ pé ó lé ní 20 àwọn ènìyàn ọ̀hún ni wọ́n mú tó jẹ́ pé wọ́n ń dawọ́rú wọ́n sì ń ṣe màkàrúrù nínú ìdánwò WAEC ọ̀hún èyí tó ń lọ lọ́wọ́ jákèjádò ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka eléyìí tó ń ṣe àmójútó ohun gbogbo ní ẹ̀ka WAEC ní orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Patrick òun ló sọ ọ̀rọ̀ òun di mímọ̀ lánàá tí ṣe ọjọ́bọ̀ ní ìpínlẹ̀ Èkó lásìkò tó ní wọ́n mú àwọn òṣìṣẹ́ àjọ WAEC ọ̀hún eléyìí tó jẹ́ pé láwọn ilé ẹ̀kọ́ girama tí ìdánwò náà ti ń wáyé ni wọ́n ti mú wọn ní ìpínlẹ̀ Èkó wípé àwọn gan ni wọ́n ṣe agbódegbà bí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún bí wọ́n ṣe ń dawọ́rú nínú WAEC èyí tí wọ́n ṣe lọ́wọ́ Bákan náà ni Patrick tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ rẹ̀. Ó ní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ṣe ìṣàkóso fún ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Kwara àti Ọ̀yọ́ tìkálára rẹ̀. Ó ní bákan náà ni wọ́n mú àwọn òṣìṣẹ́ ọ̀hún níbẹ̀ náà èyí tí wọ́n ń dawọ́rú tí wọ́n ṣe màkàrúrù pẹ̀lú bí wọ́n ṣe ń gbé iṣẹ́ wọlé fún àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìdánwò lọ́wọ́. Ó ní bí ọ̀rọ̀ ti ṣe rí rèé ní ìpínlẹ̀ Borno Maiduguri tí ṣolúlu ìpínlẹ̀ náà. Ó ní kẹ́ ẹ wá máa wò nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ọ̀gá iléèwé aládàáni kan
tí àwọn náà ti fi orúkọ sílẹ̀ lábẹ́ àjọ WAEC èyí tó jẹ́ olórí ilé ìwé gangan ní ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ìdánwò WAEC ọ̀hún tí í ṣe ọjọ́ kẹjọ nínú oṣù karùn-ún. Òun fún ara rẹ̀ ló mú àwọn ìwé tí wọ́n kọ èsì àti àwọn ìbéèrè sí ní ìyá sórí fóònù rẹ̀ tó sì fi ránṣẹ́ sí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ìdánwò lọ́wọ́ nínú ilé ìwé rẹ̀, èyí tó jẹ́ pé ìgbésẹ̀ ọ̀hún ó lòdì sí òfin. Ó ní gbogbo àwọn èèyàn ọ̀hún tí wọ́n ti mú báyìí ni wọn yóò rí dájú pé wọ́n taari wọn lọ síwájú òfin èyí tó gbé àjọ WAEC kalẹ̀ láti ṣèdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Àwọn ènìyàn ọ̀hún tó sọ pé wọ́n lé ní 20 ní ọwọ́ ti tẹ̀ báyìí. Látàrí òjò àrọ̀ ìrọ̀dá eléyìí tó rọ̀ ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí mọ́júmọ́ ọjọ́bọ̀ nínú ọ̀sẹ̀ yìí, òun ló ti sọ àwọn olùgbé agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn ló ti sé wọn mọ́lé tó ní kí onílé gbélé báyìí kí àwọn náà kí wọ́n fún ara ní ìsinmi. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lásìkò tí aṣojúkọ̀ròyìn ilé-iṣẹ́ Feli-feli TV tó ṣe àbẹ̀wò sí agbègbè ibùgbé olówó pọ́kú kan ẹ́stéètì kan èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n pè ní Gateway Sparklight Estate èyí tó wà ní àdójúkọ ilé ẹ̀kọ́ gíga fáfitì Mountain Top èyí tó jẹ́ ilé ẹ̀kọ́ tilé ìjọsìn MFF èyí Mountain of Fire èyí tó wà lójú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní òjò òun ló yàwọ̀ gbogbo àwọn ojú ọ̀nà tó wọnú ẹ́stéètì náà tó sì jẹ́ wípé lọ́wọ́ ńlá ni àti ẹlẹ́sẹ̀ ọlọ́kadà alùpùpù tó fi mọ́ àwọn onímọ́tò. Àgbàrá òjò àrọ̀ ìrọ̀dá yìí kò fún oníkálukú wọn láyè láti jáde kúrò nínú ẹ́stéètì náà tàbí kí àwọn ènìyàn wọlé lọ́bẹ̀. Lásìkò tí aṣojúkọ̀ròyìn iléeṣẹ́ wa tóun náà ṣe ẹ̀lẹ́mbẹ̀wò láti fojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn náà, òun náà ta kété sórí afárá èyí tó jẹ́ ti òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn ọ̀hún láti lọ́wọ́ nǹkan tó ń lọ kó lè mójútó ní ọ̀kan Lákòótán, àwọn olùgbé yìí ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba àpapọ̀ láti la àwọn kòtò ìdáminù gerege sí àwọn ẹ̀bá ọ̀nà márosẹ̀ ọ̀hún èyí tí wọ́n ṣe kó lè fún wọn ní àǹfààní bákan náà kó lè fún àgbàrá òjò láǹfààní kó máa já gerege nínú kòtò yàtọ̀ sí èyí tó ń ya wọnú ilé wọn báyìí. Ní àkótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin takasùfé ọ̀dọ́kùnrin tó ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n tó forílẹ̀-èdè Amẹ́ríkà tó fi ṣe ibùgbé ọ̀nà mẹ́ẹ̀ èyí tí gbogbo èèyàn mọ̀ sí Young Six òun mà ló ti sọ̀rọ̀ jáde báyìí wípé ní ìgbà tí ẹ̀kọ àti àkàrà tí wọ́n ń ṣe òde níbo ni ọ̀lẹ̀ àti èkuru níbo ni wọ́n wà lọ́dún náà lọ́hùn-ún. Ó ní ìgbà tí òun Wizkid àti Ọlámídé Bàdó tí wọ́n ti ń kọrin tí ayé ti mọ̀ wọ́n tí wọ́n sì ti ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn eré ní ìgboro ayé, níbo ni David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido níbo ló wà lọ́dún náà lọ́hùn-ún. Young Six tó sọ̀rọ̀ yìí lásìkò tó ń fi èsì sí ọ̀rọ̀ kan èyí tí Davido tó gbé jáde wípé òun àti Wizkid ni àwọn ọ̀dọ́ ọmọdé olórin takasúfè ní orílẹ̀-èdè yìí èyí tó kọ́kọ́ ní orúkọ tó sì ti ń lògbà tó ti ń lo dáúlà kó tó di pé àwọn tó kù wọ́n gbórí jáde ó ní Davido tó fi kún wípé inú òun dùn láti rí Burna Boy, Rema, Fireboy, Mayokun àti Àṣàkẹ́ pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe dáadáa ní ìgboro ayé. Ọ̀rọ̀ yìí ló fà á tí ọ̀nàmẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Young Six láti fún Davido láàyè àti láti fún ní èsì ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti pe Davido ní ẹ̀mẹ́ta tó sì ń bèrè lọ́wọ́ rẹ̀ pé ẹ̀mélòó ni òun pe Davido. Ó ní kí Davido tẹ́tí rẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́rọ̀ nítorí pé ẹni bá sọ̀rọ̀ òun gan ló ṣe tọ́rùn láti gbọ́ èsì ọ̀rọ̀ ọ̀hún. Ó ní èsì ọ̀rọ̀ Davido rẹ̀ ó ní òun Young Six, Wizkid, Ọlámídé Bàdó ó ní àwọn ní ọ̀dọ́ ọmọdékùnrin olórin takasùfé tí orílẹ̀-èdè Nàìjíríà èyí tó kọ́kọ́ lálẹ́ wù bí òṣùmàrè tí wọ́n sì ń ṣe dáadáa láti ìgbà náà títí di wákàtí yìí kó tó di pé Davido òun náà gbórí jáde bí ìgbín tó ràn nínú ìkarahun. Ó ní ọ̀rọ̀ tí Davido sọ yìí ó ní ó jẹ́ nǹkan èyí tó kù díẹ̀ káàtó pẹ̀lú bó ṣe yọ orúkọ òun sílẹ̀ tó sì yọ orúkọ Ọlámídé Bàdó sílẹ̀ kúrò nínú àwọn ọ̀dọ́ olórin takasùfé èyí tó ń lo dáúlà lọ́wọ́ báyìí. Tó ẹ̀yin ará,
ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV fún tòní títí di ìgbà mìíràn tẹ́ máa bá ìròyìn fẹ́lifẹ́li pàdé lójú amóhùnmáwòrán yín. Fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá o. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.